jọmọ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ ẹja gbọ́n tí pòfẹ́sọ̀ sọ. olùmọ̀ rẹ̀ sẹ̀ lónìí ẹ bàbá wa Ọbándúmà afakunla ó dùn mí kọ́ wà níbí yìí lónìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kí ẹ fẹ́ ránṣẹ́ sí mi ìfẹ́ sọ sojú ẹ̀ àwọn ọjọ́ àtàwọn wàá wá dé tọ̀ kí láwàá sí aṣọ náà ni. ìgbà tí wọ́n fẹ́ yan ìmáàmù wọ́n á yan ọmọ kéwù tiẹ̀ ibi tí ọmọ kéwù sí wàdà mi wá ibi tí ọmọ kéwù sí òkè àmàlù wá ọmọ kéwù àbùkọ́ rí gàdíjò ní wàláyé ọlọ́run sálẹ̀ sí. kí lẹ́sìn àwọn ni pé gbogbo àwọn ọmọ rẹ̀ kọ́kọ́ ń kéwù àwọn tá a kọ́ wọn kéwù ni tó kọ́ àwọn ọmọ wa lọ́kọ́ wọn kéwù. sẹ́yìn náà gbọ́n tí bàbá yìí sọ sọrí ntẹ́mi kan rí sí ọ̀rọ̀ yìí ni pé ní ẹ́rà tá a wà yìí àsìkò tá a wà yìí olúkálùkù ń kọ ìtàn tí ó filẹ̀ fáwọn ọmọ rẹ̀ àti fáwọn ọmọ kéwù rẹ̀. Bàbá onílé rẹpẹtẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ń kílẹ̀ mọ́ pé èmi ń sọ́mà dàbíyà èkéwú lọ́dọ̀ wọn gẹ́gẹ́ ní tí èsì tí ẹ má pè mọ́ra yín fúnra ẹ̀ ló sọ o. ṣùgbọ́n Ọlọ́run wa tóbi ló ba gbogbo wọn rẹ̀ tí gbogbo yín mọ̀ sí àtàgbà tó ọmọ dẹ́tẹ̀ tí ẹ̀ mójú tẹ̀ mọ́ra bí olóko láì gbogbo wọn rẹ̀ tẹ̀ mọ́ ṣe Ọlọ́run èjò pẹ́ tí fi mọ́ ń já sẹ́yìn tí fi mọ́ ń já rádàdà tẹ̀ ń ṣe. So nítorí pé wọ́n háyà àwọn ọmọ mọ́ríkàsì láti máa kọ́ọ̀yàn ní Darul Kitabu wa Sunnah automatically mọ́ríkàsì ló ní Darul Kitabu wa Sunnah aláìmọ̀ tó kàn nìyí. àwọn Yorùbá èmi kọ́ lè mi pòwe yẹn o wọ́n ní òfin tó mú ẹlẹ́yà òun náà ló mélégún òfin tó mélégún òun náà ló mẹ́lẹ́yà irú lọ́ọ̀tẹ́ ẹ̀ apply yẹn kí ló dé ẹ̀ apply yẹn sí ọ̀rọ̀ bàbá léèlà ṣé kàdámù sọ èmi ní ọ́díò yẹn lọ́wọ́ pé wọ́n sọ pé àjọdálẹ̀ kéwìlẹ̀ bẹ́ẹ̀ ni nípa kíkọ́ ọmọ àjọdálẹ̀ ni ṣùgbọ́n ṣé kàdámù ló nírò rí pé àwọn fẹ́ nílé kéwù ọ̀rẹ́ mi wá kọ́ mi lọ́wọ́ àwọn ọjọ́ a jẹ́ pé gbogbo àwọn first set ti mọ́ríkàsì pátápátá pé first and second set wọn kàtẹ́ ní first set tó rán lóṣù mẹ́fà náà lò gbogbo àwọn yẹn pátápátá yẹn àdàbíyà ni wọ́n gbogbo àwọn táwọn yẹn náà ń kọ́ kéwù pátápátá àtọmọ kéwù wọn àtọmọ ọmọ kéwù wọn àdàbíyà ni gbogbo wọn ẹ̀yin ń yọ ẹ ṣáà máa ń fẹ́ kọ́lẹ́pẹ́ ẹ̀yin nìkan wọ́n mọ̀ praise ẹ̀yin nìkan wọ́n mọ̀ praise ẹ̀yin nìkan wọ́n mọ̀ gbọ́lá fún. sórí nílọrin nílẹ̀ tó mọ́lẹ̀ ni o oríṣiríṣi agboolé lórúkọ àwọn àgbàjì wà àwọn kòkèkò béèrè wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni olóyún tí wọ́n tán o. ṣé wàá láwọn tó gbajúmọ̀ tá a mọ̀ mọ̀ríkàsí àdàbí àgbàjì dáárí náà ti wà àwọn ní Darul Kitabu wa Sunnah kíní náà wà àmọ́ ní àlẹ́ àmọ́ ní àwọn lóníkìjì pa ohun yẹn lọ para yín wàhálà tí yín. ẹ̀yin ẹ̀dá ogun náà sọ bàbá ẹ̀ kàn ń ṣe wọ́n rán àwọn èèyàn wá ń wò yín láwò sunkún ẹ̀ ń wòra yín láwò rẹ̀ rìn gbogbo yẹn tí wọ́n mọ̀ pé èèyàn játijàti báyìí ní gbogbo yín èyí tí èyí ṣe játijàti nínú ẹ̀ kéré báyìí ẹ̀ kéré kí ló dé so automatically ní ìsìn mọ́ríkàsì ló ní Darul Kitabu wa Sunnah ìsọkúsọ yín ti pọ̀ jù ẹ máa arrogate power sọ́dọ̀ ara yín ẹ máa ṣe bí ìgbà pẹ́yìn nìkan lẹ́nu ilé ayé ẹ̀yin nìkan sáà ní ká máa sìn ká máa máa kí ló dé why ẹ̀yin oríire ń bì kan kẹ́ ẹ appreciate oríire yẹn ṣé kí ṣe kádàmù tó kú láyé ni bàbá Mustapha Sugululu ti nílé kéwòn náà ó lè support wọn ibo lẹ́yìn tí wọ́n gbé wọ́n tẹ̀ ń ṣe ìwà báyìí náà nìyí ẹgbẹ́ láti gbé wá bẹ́ẹ̀ náà mo rí kí n tó sọ̀rọ̀ yẹn jáma gbọ́rọ̀ yẹn náà jáma gbọ́rọ̀. tó ní wọn fẹ́ di pé ọ̀kan náà àwọn àgbàfà àmọ́ nínú wa dùn ọ̀sán yóò ní wọ́n tẹ́lẹ̀ kan pé àwọn àfa àgbà ní ìsọ̀nà àdàpọ̀ gbogbo àwọn wọ̀nyí làwọn àfa wa kẹ́nìkan kan máa sọ wílé wọn inú mi lè bọ́ sọ wé ó yìí ti gba jàtijàti káwọn ọmọ ìbá máa sọ ó yìí ti gba lẹ́nu wọn. kí wọ́n àfa àgbà làwọn kẹ́nìkan kan máa sọ bẹ́ẹ̀ mọ́ ó tètè gbà lẹ́nu wọn ṣé mufti ló ń sọ jàtijàti mufti ló ń sọ jàtijàti bàbá yìí ẹ jẹ́ ṣọ́ra yín kẹ má lọ kíra yín bọnú fákàsì tí àwọn èèyàn mọ́ríkàsì yẹn máa ń dálẹ̀ lórí Facebook ẹ rí ayé ń ta gbangba báyìí tẹ bá lọ sọ̀rọ̀ jágbajàgba ẹ̀yin náà gbọ́ ẹ̀ tí ẹ̀ lọ́dọ̀ èdè àpọ́nlé lẹ́nu ọmọ kéwu rẹ̀ ìmáàmù àgbà tó sẹ́yìn lọ nílẹ̀ sọ yẹn ọmọ kéwu rẹ̀ ẹ̀yin recognize nǹkan tó tóbi pé kìíní ti di wúwo kẹ ẹ fàpọ́nlé fún bẹ́ẹ̀ ẹ sàfẹ́kẹ́ mọ̀ pẹ́yìn náà ẹ ṣáàjú ẹni yẹn lọ Abdulkadir tàbí joni bàbá èdè àgọ́ lẹ́fí sọ̀rọ̀
ẹ má bínú o èmi ò mọ̀ yín rí ní tèmi o but irú ahọ́n yẹn tẹ́ bá lorú ẹ̀ fún mufti tàbí lorú ẹ̀ fún àfàwà Sheikh Imran Abdul Majid Eleha ẹ̀ ní láìka ara yín òdodo lèmi sọ fún yín ẹ̀ ní láìka ara yín tẹ́ bá lọ lorú ahọ́n yẹn fi bá bàbá mufti sọ̀rọ̀ gbogbo àwọn eléyìí wọn èsì èèyàn rè wọn ò fẹ́ràn bàbá mufti o gbogbo àwọn bàbá yìí mo sì kú tiẹ̀ jẹ́rìí bàbá mi náà gúdúgúdú kò gún ní túra lẹ̀ ẹ̀kú lè rí bàbá mi mú àwọn mufti ẹ̀ fúra o àwọn bàbá kúkúrú bìlì sí yẹn tó ń bọ̀ yìí lọ́wọ́ tó ń rẹ́ni kékékékéké yẹn bí ìgbà pé wọ́n fẹ́ràn yín wọn ò fẹ́ràn yín o ẹni bí ni wọ́n o wọ́n bá tún bọ́ ta ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ sọ lẹ́yìn yín o ẹ̀rí mufti ẹ̀ ń fẹ́ yín tó bá bàbá kúkúrú bìlì sí yẹn mo ń sọ wọ́n tó ní ìrùngbọ̀n funfun yẹn wọ́n ní mufti lẹ fòtó bá ẹ fẹ́ lè já wọ mufti ẹ fẹ́ lè já mọ́ra yín lọ́wọ́ báyìí ṣé ẹ fẹ́ mufti lẹ ní tó bá ẹ̀mí ló lẹ jáde tẹ́ sọ̀rọ̀ wọn dáadáa rí ẹ ti mọ̀ pé ó gbàjẹ́ lẹ́nu yín ẹ̀ ń pa òdodo mọ́ra ìwà tẹ́ ń wù yẹn ó jẹ́ kí n mọ̀ rí bí gbà pé ẹ̀ ń lùlù mọ́ ọjọ́ lọ mọ̀ ń wẹ̀ yẹn fún Mudiru ẹ bá rí mufti ẹ fẹ́ yín ìyẹn ló dé rántí ọ̀rọ̀ kan tí àwọn èso Yasatar èmi kúkú sọ ẹ látijọ́ yìí lọ́dọ̀ tí ń sọ pé tó ti ràn ẹ́ sí mufti wọ́n ràn ẹ́ sí mufti gbọ́dọ̀ tó sọ lẹ́nu jọ́mẹ́ta tó lọ sọ sí Sheikh Sauban Khalifatu Sheikh Adam gbọ́dọ̀ tó sọ Sheikh Sauban ìsáfà tiẹ̀ gbọ́dọ̀ tó sọ wọ́n pe ìyáléyà rẹ̀ ní Tòkunbọ̀ ó ṣe kíní kan ó sì láyé tí ń dùn ẹ̀ ẹ̀yin rẹ̀ lọ fìrù fún ọ́nà tẹ́ mọ̀ wá ọ̀rọ̀ káàkiri tó bá lálẹ́ yín tán yóò wà máa dùn yín etí ń dùn ẹ̀ ó sì láyé nígbà tó bọ àwọn ọmọ yín mẹ́ẹ̀ lọ́n pe Sheikh Sauban lọ́ máa lè òfin láyé làákàyè òṣìṣẹ́ náà ẹ̀ ò bọ́ tọ́lọ́ màlẹ́ ni wọ́n tọ́ ní Sheikh Adamu ní yìgì lórí ìyá wọn kìnìkan nígbà tí yóò jẹ́ kí bàbá Mudiru gbà kí wọ́n gbé òkú mọ́mì wọn ní mọ́ríkàsì ni pé torí pé Sheikh Adamu ti kọ̀ wọ́n kan tó kú wọn dẹ̀ ní yìgì lórí wọn ṣé bí information tẹ́ ń gbé káàkiri nìyẹn nígbà tí yẹn wá bọ́ ta ní ìsìn tẹ́yìn náà wá gbọ́ torí yín sára yóò balẹ̀ wèrè pọ̀ láàrin gbogbo yín sẹ́ ẹ̀yin lẹ́mọ̀ lọ tán lọ́wọ́rọ̀ tẹ bá ródòdó ọ̀rọ̀ tán àárọ̀ wà máa kan yín ó kèrè nígbà Sheikh Sauban náà wá sọ ní ìsìn pé ó dáa màmá ọ̀gá àti yín náà o Sheikh Adamu ti kọ àwọn náà kí wọ́n tó kú báwo lẹ ṣe wá fíò àwọn ọ̀tọ̀ tí ò yẹ kí irú wa ìtì ẹ̀ mọ́ gbọ́ rárá ìfún ayé náà lẹ́nu wú jáde ṣé o ní ìsìn Ọlọ́run jẹ́ kí màmá yẹn pẹ́ láyé dáadáa Ọlọ́run yẹn wọ́n jẹun ọmọ pẹ́ tí màmá yẹn bá kú ní ìsìn ṣé wọ́n gbé wọn lọ ní mọ́ríkàsì lọ sí ẹ wàá sàbòsí báwọn tó gbọ́n ti jọ kọ àwọn méjèèjì kan tó kú ṣé ẹ sàbòsí bẹ́ẹ̀ yẹn wọ́n wà gbé wọn lọ ní mọ́ríkàsì wọ́n lọ sí wọn síbẹ̀ àwọn ò dá sílé onílé kò sí tó kàn wá o but ní tó bá lè gbà mọ́ fi lò yàn nígbà sọ nìyẹn alábọ́ọ̀sì nìyí ẹni bí játijàti nìyí so ọmọkéwu upandoma ní ìsìn automatically ọmọ mọ́ríkàsì ní ọmọkéwu wọn ṣùgbọ́n àwọn ọmọkéwu bàbá léèlà wọn yìí sọ ọmọkéwu àdàbí ẹ̀yẹn ní bí tí kùn mọ́ relé wẹ̀ ẹ múra sí ìgbẹ̀yìn náà ló dé gbogbo yín náà lẹ́kùn tí nínú funfun kò sí irun dúdú kankan lórí yín mọ́ kò sí lábẹ́ yín kò sí níbi kankan ẹ ń lọ náà lọ ẹ súnmọ́ sáré náà nìyẹn bọ́ wáyé pé bẹ́ẹ̀ ṣe fẹ́ lò tẹ́ fi lò tán náà nìyẹn ẹ lọ bọ́lọ̀ náà kẹ́ ẹ ródòdó kẹ́ ẹ mọ̀ lè sọ iná láyà dé kọ́ mọ̀ vẹ́ọ̀lì mi ẹ bá ń bẹ̀ o ẹ bá ń bẹ̀.